big thing. Sakwa. Ijebu local movement. Ní tẹ́ bá ti mọ̀ ọ́nú ẹ̀, bó jẹ́ ti bí ni, bó jẹ́ ti very short. Ní orúkọ Jésù. Adúpẹ́ púpọ̀ tá a pè é ṣẹ̀dẹ̀ jẹ́. Ìpè tá a dẹ̀ pè é náà kò ń ṣe ìpè tiwa, but ìpè gbogbo Ìjẹ̀bú ni. Bí ìlọsíwájú ṣe máa wà ní Ìjẹ̀bú, bí ìgbéga ṣe máa wà, bí ibi tó yẹ ká wà, nítorí ipò tó yẹ ká wà kọ́ la wà yìí, ìtorí ẹ̀ la ṣe wá sí ibi. Tí ẹ̀yin bá gbé bí òṣìṣẹ́ ọwọ́ la ṣe máa ṣiṣẹ́, tí ọ̀tún bá gbé, tó sì bá gbé, tíwájú bá gbé, àdébi tá a lọ, nǹkan á lè kárí wa. Mo rò pé gbogbo wa máa ń dé Abẹ́òkúta dáadáa. Tí a bá wo Abẹ́òkúta sí Ìjẹ̀bú Òde, ó dàbí London sí ìlú Ewúro ni. Ẹ má bínú pé mo dárúkọ ìlú Ewúro ni o. Tí a bá wo Ṣàgámù gan, ẹ rí i pé tí a bá máa fi débẹ̀, kí ló fà á? Gbogbo iléeṣẹ́ tó wà Ṣàgámù yẹn ní 70s 80s Ìjẹ̀bú ló wà. Gbogbo ìgbéga bí occasion àbí kìíní tó wà ní 70s 80s Ìjẹ̀bú ló wà kó ń ṣe Abẹ́òkúta. But ìgbà tí state bẹ́ẹ̀ ti fi sọ́dọ̀ wọn, a gbà fún wọn bẹ́ẹ̀. But ìyẹn ọ̀dẹ̀ ní tẹ́ bá gbà fún Múrí, kẹ́ má gbà fún Gbàdà. Wọn ò gbà fún Gbàdà o, ìtorí ẹ̀ ni. A mọ̀ pé àwọn míì wà níbí wọ́n lè jẹ́ APC, afaramọ́. Àwọn míì wà níbí wọ́n lè jẹ́ PDP, afaramọ́. Àwọn míì wà níbí tó lè jẹ́ ADC, afaramọ́. Àwọn míì wà tó jẹ́ Oríṣìgọ́m, because Oríṣìgọ́m náà wà kìíní, afaramọ́. Eléṣùṣù náà wà, afaramọ́. So nǹkan tó ṣe kókó jù ni pé àti kò síbi tá à ń lọ Ìjẹ̀bú náà lè ṣe ń bọ̀ àṣìṣe fún. Bó jẹ́ APC ló ń bọ̀ náà, Ìjẹ̀bú náà ló ṣe ń bọ̀ àṣìṣe, as long as tó bá ti jẹ́ pé Ìjẹ̀bú la gbárùkù tì. Because àwọn kan ti jáde but ẹ̀rù bà wọ́n, wọn ò lè jáde nígbà yẹn bóyá wọn ò rérò lẹ́yìn wọn. Wọ́n ní lìgálí rèé rèé, but tó o bá lérò gan kò sówó tó lè ní tó lè fi lọ níṣíwájú. So àwa ni ká encourage àwọn ọmọ Ìjẹ̀bú kán dìde. So ìtorí ẹ̀ la ṣe ní ká parapọ̀, ká ṣiṣẹ́ yẹn, ká lọ láti orígun sí orígun, sí wọ́ọ̀dù sí pé kìíní kan. Bàdẹ̀ ṣe ń lọ sí wọ́ọ̀dù sí gbogbo ẹ̀yẹn kò ń ṣe bá ń lọ sọ fún wọn pé ẹ̀yà yìí ni o, OGD ni o, kìíní ni o. Ẹ jẹ́ ká kọ́kọ́ bára wa sọ̀rọ̀ náà, ká sọ bí ìlọsíwájú wa ṣe kò ń ṣe pé wọ́n dé wọ́n pín 2,000, wọ́n dé wọ́n pín ìrẹsì mélòó ló fẹ́ tó jẹ. But nǹkan táwọn ń jà fún ni pé gbogbo àwọn obìnrin wa tó ti lọ yálápò wa àfẹ́kọ́ yálápò mọ́, kí ló dẹ̀ dé tá à ń ṣe ni pé tó bá ní nǹkan tó ń ṣe lọ́wọ́ wọn ò ní yálápò wọn, tó bá rí owó gidi fi ṣòwò wọn ní north lè ní tiwa. Orí fóònù báyìí láti ń gba 750,000 ní òtí ẹ̀dẹ́bẹ̀ ní kó gbà owó náírà ni. Ìgbà tí mo dé sàlẹ̀ bí mo discover pé wọn ò tí ẹ mọ nǹkan tó ń jẹ́ náírà. Wọn ò bí wá láti bí 3 or 4 years ago ìtẹ́tí gbà. But ìwọ tó bá fẹ́ gbowó ládùn ṣe máa fi ní fọ́ọ̀mù. Kí ló dé? Nítorí àwọn tá a fi síbẹ̀ wọn ò wo gbogbo ibi tí àwọn nǹkan yẹn wà. But àwọn Haúsá gbọ́ngàn, àwọn Haúsá ò kì í náwó wọn. Owó tí ìjọba pèsè sílẹ̀, gbogbo ètò tí ìjọba pèsè ló máa kó lọ sílùú wọn. Ìtorí ẹ̀ lè ṣe pé àwọn Haúsá kan máa jà bébí ṣe pa wọ́n tó. Gbogbo àwọn Haúsá tó gba nẹ́sà, àwọn tó gba nẹ́sà were more than 1 million from the government list and everything. Ẹjọ́ àǹtí mi, nǹkan tẹ́yìn bá ta tó bá fẹ́ yìí ní 750,000 kò ń ṣe owó lápò, ṣàkóso lápò ẹ̀ níyẹn sùn. Bọ́kàn ṣe máa lọ tó máa bọ̀ ní pé 750,000 wọ́n dẹ̀ ní ṣé o ti mórúkọ lẹ̀ kan Google tó bá ti ṣe báyìí forúkọ ẹ sí account number iṣẹ́ tó ń ṣe owó tó fẹ́ gbà. But owó yẹn bá ti kọjá 750,000 wà á lọ fill form, but èmi tẹ̀lé fill form kankan Ìjẹ̀bú ìwà wà ní ẹ ṣàrà fún mi ní tìbí bí eré mi wọ́n dẹ̀ kún kárí. Tí 50,000 bá 750,000 bá kọ irú àwọn ọkùnrin wa yìí tó ní big business àwọn yẹn lè lọ gba form kọ́ máa gba bíi 2 million 3 million. But tiwa ẹ̀fọ́ ohun tí ṣe sísẹ́rì kẹfún sísẹ́rì so that àwọn èèyàn wa gbogbo àwọn obìnrin wa a máa ń rí eléèlò, a máa ń rí ọlọ́ọ̀lẹ̀, a máa ń rí eléwédú ńkọ́lé. But these days ìtẹnujá ni gbogbo wọn kà. Báwo ni ìyàwó ilé òṣèlú ìjọkọ ìgbà tó yẹ pé tẹ́ni tó bá máa ta fẹnujá 4 o'clock láàárọ̀ ló máa ti jáde síta.
àbí ó dà pé mo parọ́ ni ẹ tó bá máa tẹ fún ìjà òun ló máa sùn gbẹ̀yìn nígbà wo ló fẹ́ tọ́jú ọkọ nígbà wo ló fẹ́ tó o àwọn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní pé kíní so kò ń ṣe òṣèlú nìkan gbogbo nǹkan tá a fẹ́ jà fún yẹn so ẹni tó bá dẹ̀ máa múlẹ̀ tó bá jẹ́ ti Ìjẹ̀bú a lè sílẹ̀kùn ẹ̀ ṣé ẹ lè lọ bá kíní ní Yewa ni àbí ẹ lè lọ bá Amúṣàn ní Abẹ́òkúta bọ̀ tó bá jẹ́ Ìjẹ̀bú Òde yìí ni nǹkan tó bá máa gbà ló máa gbà á sọ tiwa fún ọ so gbogbo nǹkan tó ti ṣe tẹ́lẹ̀ tí gbogbo àwọn tá à ń sẹ́ǹdì lọ síbẹ̀ tó ń ṣe ó di dandan ká kó gbogbo ẹ̀ fún ọ tó bá dẹ̀ máa fún àwọn olóṣèlú lówó iṣẹ́ tó ń ṣe fún ẹni you are not helping them wọ́n rẹ̀ lọ́wọ́ kó wọlé ni òwò lè gbé máwá fún yàn kan olóòtọ́jú wọn olóògbé sewing machine fún ẹni tó ń ta dùndú báwo ló ṣe ní kó lọ sóyìnbó kó lọ káyọ̀ gbogbo ẹ̀ lóyìnbó ọmọ yìí kò lè ta fún so ó pẹ̀lú ìdí but mi ò ní sọ gbogbo ẹ̀ dálẹ̀ because ọ̀rọ̀ pọ̀ lẹ́nu mi púpọ̀ bí ó ṣe bí gbogbo wa ṣe máa ṣe so mo kí gbogbo wa ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí introduce àwọn èèyàn wa sí wa láti orí founder wa Alhaji Dr. Abdulfalil bẹ́ẹ̀ ṣe aláàjì o bẹ́ẹ̀ tí lọ aláàjì. ok sorry mo rò pé mi làlájì ìwọ làlájì. alárafa márùn lè mi so Ọ̀túnba ẹ jẹ́ ká fi Ọ̀túnba yẹn sẹ ẹ jẹ́ ká fi nǹkan tó máa fi ṣiṣẹ́ fún wa ṣe àpò tó bá fi sọ pé Ọ̀túnba lè ṣe máa ṣe yìí bọ̀tẹ́ bá ní dókítà ẹgbẹ́ kìíní sókè fún tí ẹ̀yin bá lè yọgọ ẹgbẹ́ olùkóso dókítà wa ni ó jẹ́ dókítà tó gbóyè kàwé ni but dókítà tó máa tọ́jú gbogbo ìlú ni please check it out ẹ bá wa fún ní àtẹ́wọ́. a tún ní another co-founder wọn sí bí Abdulfalil Odúmọ̀wọ̀ Yomi Cash because bá ṣe sọ pé Odúmọ̀wọ̀ Abdulfalil yẹn but bá orúkọ mi nìyẹn ní ìpè mi Yomi Cash. yẹn lọ́mọ yìí àbáyọ̀mí Odúmọ̀wọ̀ lórúkọ mi. so báyẹn sọ̀rọ̀ we have another co-founder tó jẹ́ gbọ̀ngbọ̀ngbọ̀ wa tó jẹ́ Ọ̀túnba gidi tó wá láti ilé Fùsẹ̀gbòyè ṣùgbọ́n Fùsẹ̀gbòwà ó ti pẹ́ tó ti kó Ìjẹ̀bú so ìyẹn ò sí bí but àti dárúkẹ Ọ̀túnba Dèjì Ọ̀ṣìbọ̀gún. ilé ẹgbẹ́ wọn rẹ̀ ilé ẹgbẹ́ wọn rẹ̀ ọ̀nà fún ilé ẹgbẹ́ ká máa fi ṣe pàdé. so àwọn kan béèrè pé níbo ni ọ́fíìsì wa níbo ni kíníkan ẹ jẹ́ ká tẹ̀ wọ́n kọ́kúrò àjọ ìtorí ẹ̀ ní àwọn Ìjẹ̀bú àwọn ìgbà ìdàn pé nǹkan tẹ̀ ń ṣe yìí ẹ dúró ọ́fíìsì ẹ má wo ọ́fíìsì ẹ wá máa lo ibi temporarily because tó bá máa yá àdìbà yóò lè gbà wá mọ́ a máa lọ sí permanent site wa lábẹ́ Ọlọ́run tá a bá ti ní èèyàn tiwa tá a fi sílẹ̀ òun náà ò ní gbàgbé àwọn tó ṣiṣẹ́ because tó bá gbogbo àwọn òṣèré tẹ̀ ṣiṣẹ́ fún ọkọ̀ tó bá ti USS Àbújá báyìí ó tún di ìjọ iléyà nìyẹn tó máa níjọ coordinator bàbá parents fún wọn kó jẹ fún wọn ní 2,000 àwọn ìyá yẹn nǹkan tó ṣe Ọlọ́run ní ṣe tiwa tẹ̀ because orí olówó lọ́lọ́run ṣe oníkálukú so ìyẹn náà tún wà ń bẹ̀ then èmi kékeré yìí náà láàrin wọn tí mo jẹ́ media strategist tó yí báyìí tó yí sọ́hun Bọ̀dé Lẹ́bùdé so ẹ ṣe gan so àwọn ọdún nǹkan èmi let me first give special recognition because tẹ bá rò pé Ìjẹ̀bú Òde nìkan láwa Ìjẹ̀bú Òde nìkan kọ́ akáríkàkiri ni o àwọn kan the coordinator for Ìjẹ̀bú North East ó wà ń bí ọ̀nà ìlú fún ṣọ́ọ̀dù. Honorable Fúnṣọ́ Ìdòwú from Ìjẹ̀bú North East wọ́n wá wò ó pé iṣẹ́ pé àdé ẹ̀kí wọn ò lè wá láti Ìjẹ̀bú North East kọ́ wá fọwọ́ ṣe ẹ̀yẹ ń bí so competition yẹn máa wà láàrin wa competition yẹn ló dẹ̀ máa jẹ́ pé because by the time we finish this work kò sẹ́ni tí náà níbi kò lè sẹ́ni tó máa tọrọ jẹ́ ní wa inshallah kò ní sẹ́ni tó máa tọrọ jẹ́ because àwọn ò ṣe ẹni tó ṣe ń wá owó òṣèlú founder ọ̀dẹ̀ kì í ṣe ẹni tó ṣe ń wá owó òṣèlú àti tó bá máa fowó ẹ̀ ṣe nìkan náà ni kò ń ṣe owó tó máa gbà ń bẹ̀ kò sí post náà tí ì fún sọ bọ́ ṣe ń fún post kò ní ju next month lọ akọ resign ní alóhùn òfẹ́ lọ́kọ̀ wọ́n tẹ̀ ti bẹ títí bí federal but àwa dẹ̀ ti sọ fún sèǹté kó tó dìgbà yẹn bá wa lọ sọ̀hún kó gbà káwọn fi jẹun ní ibi so let me introduce the coordinator kò tí ẹ̀ ní ìpín introduce coordinator yìí sí ọmọ kékeré ní ìbọ̀ tó ní ṣan ní gbogbo ẹ̀ lápá ju àgbàlagbà ní ìlọ honourable Kóòdù so
ẹ jẹ́ ká wá lọ síbi ṣàti kọ́kọ́ máa pe founder wa so that a lè kí ni lẹ́yìn nípa gbogbo bá ṣe fẹ́ kí nǹkan máa lọ sí gbogbo iṣẹ́ tá a máa ṣe gbogbo àǹfààní tó wà ń bẹ̀ gbogbo nǹkan because a ní rédíò bá ṣe ní rédíò la ní tv tẹ́ bá wo equipment wa. ID coordinators first. Okay. What's your producer? Okay, yes. Okay, sorry. I think the Ijebu local government coordinator will speak first before the chairman. So, because I'm so happy to see everybody here, and I'm so happy because that's one thing with people. Taking the preparation, I want to know over 10 million naira on equipment, on our own TV, on our own radio, on our own everything. Getting up that's ready for you. Share. Itesiwaju Ijebu lọ́jọ́ wa lógún. East, West, North and